ọmọ ẹ̀yin èèyàn mi nílé lóko lájò níbikíbi tí ẹ bá wà, ẹ̀yin màmá, ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, Abdulateef Adédìméjì Adétọ́lá lórúkọ mi. Bí gbogbo yín ṣe mọ̀, òṣèré orí ìtàgé ni mí, mi ò níṣẹ́ méjì o. Mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa òṣèré orí ìtàgé, tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó jẹ́ reality tí ò sí ká figbá kan bọ̀kan nínú ń bẹ̀, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi wo Bísí Ológe Show. Ó mọ bó ṣe ń mú wa, ẹ máa wo Bísí Ológe Show. Òjìlá ọmọ méjì, Máíkọ́lì ọba nífowó ṣe, ọmọ méjì olú ọmọ. Àmọ́ ìlú à, wọ́n lé pàtó ìdíjí. Ọba bí ọmọ. Àwọn kankan lé ọdún Wùsì bàbá Túndé. Àwọn ìlú ṣàkẹ́ pàtàkì. Àpàdé ọdún Wùsì bàbá Túndé. Ọkọ̀ lórí ìbẹ̀rẹ̀ ọba tí bàbá Túndé. Lórí ẹ̀kọ́ máa àgbàkọ̀. Ọkọ̀ ló ká máa débi ìlú. Ọkọ̀ tèrè tọpẹ́. Ọkọ̀ tí tóbi. Olùsì, ọ̀pọ̀ ọmọ ayé. Ọ̀pọ̀ fún. Ọ̀pọ̀ fún ọ̀nà ìrìnsà. Ọ̀pọ̀ fún. Ọkọ̀ tóbi. Ọ̀pọ̀ fún. Ọkọ̀ lórí àṣẹ. Ọ̀pọ̀ fún. Ọkọ̀ lórí pápẹ́ lórí. Ọ̀pọ̀ fún. Ọkọ̀ lórí àwàdé ìlú yìí. Ọ̀pọ̀ fún. Ọkọ̀ lórí àpàtó. Ọ̀pọ̀ fún. Adésì àdásíkírà àràtò. Ọ̀pọ̀ fún. Ọ̀dọ̀mọ̀bìnrin àràtò. Ọ̀pọ̀ fún. Ọba ló tó ṣe wẹ̀ ní ìṣàkóso fún. Ọba ló tó ṣe wẹ̀ ní ìṣàkóso fún. Ó tọ́ni òṣàkóso ló tó ṣe wẹ̀ ní ìṣàkóso fún. Aláyàbí ìkírun òṣà ló tó ṣe wẹ̀ ní ìṣàkóso fún. Àìdá ara bá ń bí. Òun ló ní ọ̀ṣà, wọ́n ti ṣe òun tó ṣe, olúwayé ní ìlú ti fàájọba lọ, kábíyèsí ọkùnrin òun sì fàájọba lọ. Gbogbo tó bá ṣe àlọ́bí, ẹbí àdìpọ̀ wọn ṣe ìjọra, ìjọbíjọ fà lórí. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.